Africa Content TV. Obìnrin nìkan mò ń gbọ́n bí ọkùnrin wọn ò wá obìnrin ó lọ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ múra kí bò wá lè pọ̀ ju tóbìnrin lọ ẹ̀yin ọkùnrin. Àwọn obìnrin nìkan ló dá gbé. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ amúra kí bò wá lè mọ̀ jùlọ. Obìnrin ò mọ̀lẹ́, olè bá ọkùnrin ṣe fọ́bìnrin pọ̀. Obìnrin ò mọ̀lẹ́. Òkè ọkùnrin ò mọ̀lẹ́, olè bá ọkùnrin ṣe. Ọkùnrin ò mọ̀lẹ́. Ẹ mọ orin tí mo máa ń kọ lọ́dún mẹ́rin sẹ́yìn. Ṣé ẹ rántí àbí kí n ran yín létí? Ọlọ́run tó lẹ́rù abáwa gbé. Ó dà ọdún mẹ́rin sẹ́yìn orin tí mo máa ń kọ ní pé Ọlọ́run tó lẹ́rù abáwa gbé. Ọlọ́run tó lẹ́rù abáwa gbé. Ṣẹ̀fọ́ Ọlọ́run tó lẹ́rù lólòṣùpá. Ṣé Ọlọ́run tó lẹ́rù ọ̀pọ̀? Ọlọ́run tó lẹ́rù bá wa gbé àbí kò bá wa gbé. Ó ti bá a gbé o. Àwọn òṣìṣẹ́ wa ṣé wọ́n ń gba sálárì wọn ní ọ̀dí 25 àbí wọn ò gbà? À ń gbà o. Ètò ẹ̀kọ́ kọ́. Ó lọ yẹ̀gẹ̀rẹ̀. Tálẹ́ máa ní ibò fún o. Èmi àdìbò tí yẹ sẹ́. Tálẹ́ máa ní ibò fún o. Tálẹ́ máa ní ibò fún o. Èmi àdìbò tí yẹ sẹ́. Ṣé Rámọ̀tẹ́kùn abẹ́ Rámọ̀tẹ́kùn? Àrí. Ṣé a lè bìlíìfù pé Ọ̀yọ́ State ní 8:30 lálẹ́ là ń ṣe campaign lọ́wọ́ báyìí? Tí ò sí jà. Tí ò sí pé nìkan ya ẹnìkan léèkan náà. Sẹ́ni pé kò sí jà báyìí. Ẹjọ́ tó bá di ìjọ ìdìbò ẹ má ṣe bá wọn jà o. Ìbò ni ẹ má ṣe bá wọn jà o. Ìbò ni ẹjọ́ ẹ má ṣe bá wọn jà o. Ìbò ni Mákindé kò ní bá wọn jà. Ara ló ń tawọ́ ẹ má ṣe bá wọn jà. Ìbò ni ẹ bí o. Ẹ mo kí gbogbo ẹ̀yin tèmi ní Bódìjà àti Ìbàdàn North. Ẹ kú àtàárọ̀ o. Ọ̀rọ̀ yo ẹni máa bá Ẹ kú scarcity náírà o. Ẹ
kú scarcity epo. Ẹ má jà tó bá dijọ́ Sátidé ẹ mú PVC yìí ẹ lọ dìbò. ẹ lọ dìbò. Ìbò tẹ́ fẹ́ di ìbò òmìnira ní o. Màá kọ yín ní orin tí à ń kọ nípínlẹ̀ Ọ̀yọ́ ń sìn. Ṣé ẹ fẹ́ gbọ́? Ṣé ẹ kọ́? Ṣé ẹ gbé? Ẹ jó? Ẹ ó dà kí n tó kọ yín ní orin. Ṣé kí n já yín sí? Kí n já yín sí? Gbé wa débẹ̀, gbé wa débẹ̀. Ó dà kí n tó já yín sí. Ẹ jẹ́ fi àwọn tẹ́ dìbò fún níjọ́ Sátidé. Ẹ jẹ́ fi wọ́n hàn yín. Ó yá tó gbé, tó gbé, tó gbé, tó gbé, tó gbé. Ó yá tó gbé, tó gbé, tó gbé, tó gbé, tó gbé. Ẹ wá ní ẹ wá gbé. Ẹ má kàmú tó gbé, kẹ́ bá ti dé bá mi. Tó gbé, tó gbé.